Ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá. A kí yín ẹ káàbọ̀ sórí ètò Gbajúmọ̀. Adédoyin Kókọ̀yí lórúkọ mi. Èmi lọmọ olómi méjì ọmọ atẹ̀kànmọ́lẹ̀pọ̀ kan ìkan mímu ìkan àìmú ọmọ aládé mẹ́rìndínlógún bẹ́ẹ̀ mi lọmọ àròbí ọmọ àtòrè. Àmọ́ ká tó bẹ̀rẹ̀ ètò ẹ jẹ́ àfìbà fún ẹni tí ìbá tọ́ sí. Kábíyèsí ọba atẹ́rẹrẹ kárí ayé abíamọ òde ọ̀run adùnbárìn ọba lẹ́ni ọba lánàá ọba àìkú ọba àìṣá adúró tini adúró gbọ̀ngbọ̀n lẹ́yìn aṣòótọ́ ọba àjọkẹ́ ayé ọba àṣàkẹ́ ọ̀run kábíyín òsì elédùmarè. Lórí ètò Gbajúmọ̀ lénìí adúpẹ́ pé Ọlọ́run gbà fún wa ẹ ní pé kí nìdí ìdí ni pé olólùfẹ́ yín tẹ́ ẹ kọ̀wé ránṣẹ́ wípé ká gbé wá sórí ètò wọ́n ti wá bá wa lálejò lénìí. Inú tèmi ń dùn nítorí pé mo mọ̀ pé ṣálùjó ni mo fẹ́ gbọ́ ni ṣé ọ̀rọ̀ ni mo fẹ́ gbọ́ ni ṣé èdè ni mo fẹ́ gbọ́ ni ṣé ijó ni mo fẹ́ rí ni gbogbo ẹ̀ ló pé sí wọn lára. Àlejò wa lénìí òǹkọrin ẹ̀mí ni wọ́n àmọ́ ẹ wò jẹ́ ń ṣẹ́nu mi báyìí ẹ ń wò pé ṣọ́kùnrin ni ṣóbìnrin ṣọmọdé ni wọ́n ni ṣàgbàlagbà ni wọ́n ni ẹ̀yin náà pe àwọn tí wọ́n sì nítòsí ẹni kan máa sáré tètè kan máa bọ̀ wípé ètò Gbajúmọ̀ nǹkan ó ti gun orí afẹ́fẹ́. Ẹ sọ fún mi pé Adédoyin ti gbádùn dé Adédoyin ti gbóyin dé àlejò mi náà wọ́n kó pọ̀ báyìí wọ́n ṣe kó ni tí wọ́n ní lé níṣẹ́ èmi gan máa ṣe kí ni màá gbà èmi wá ti gbáradì fún wọn báyìí o. Ẹ jẹ́ kálejò mi máa wọlé bọ̀ ká bẹ̀rẹ̀ ètò ní kíákíá nítorí pé kí ni ọ̀rọ̀ wà tèmi àti wọn tá a ní sọ. Àlejò mi ẹ máa wọlé bọ̀. pé téèyàn bá rí yín báyìí jóná rí Olúwa ṣeun ẹ káàbọ̀ sórí ètò Gbajúmọ̀ ètò nìyẹn o. Inú mi dùn láti gbà yín lálejò lẹ́ẹ̀kan sí. ẹ ṣeun àwọn aráalé ń kọ́ àlàáfíà gbogbo wa wà àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. ojú tèmi ń wò yìí ó gún régé gidi gan ni kí ni àṣírí ẹwà yín náà. mo rí àánú gbà ní tèmi mo rí àánú gbà o
ní tèmi ẹni tọ́lọ́run bá ṣàánú fún ní gbogbo ènìyàn ń rí ṣẹ́yìn rí àánú gbà. mo rí o àánú ọlọ́run ni. mo rí o ọlọ́run jẹ́ ká túbọ̀ máa rí àánú ẹ̀ gbà ní gbogbo ìgbà. ẹ kí àwọn olólùfẹ́ yín nílé kẹ̀dẹ̀ dárúkọ yín fún wọn. ẹ ṣé ó ní mo yìn lógo torí pé ibi tó sì mí dé láyé mẹ́mọ̀ pé mo lè débẹ̀ o olórí ayé mo yìn lógo. èmi ọmọ yín arábìnrin yín ẹ̀gbọ́n yín àbúrò yín Esther Ìgbẹ́kẹ̀lé tí gbogbo yín máa ń pè ní Duchess èmi kọ́ ẹ̀yin lẹ sọ mí bẹ́ẹ̀ o èmi náà dẹ̀ rọra fọ́lù ẹ̀ pé àwọn eléyìí wọ́n mọ rírì Ọlọ́run nínú ayé mi wọ́n fi àsìkò yìí kí n pé ẹ kú dédé ìwòyí o. ẹ kú dédé ìwòyí àǹtí Esther. Yes ma. àwọn olólùfẹ́ yín wọ́n fẹ́ mọ ẹni tí Esther Ìgbẹ́kẹ̀lé tí wọ́n jẹ́ gan-an. Inú mi dùn láti wà ní orí ètò yìí ní ẹ̀ẹ̀kan sí nígbà tó ti wà ní Gbajúmọ̀ Òṣèré ni àti wá nísìnyí ó ti di ètò tí gbogbo ojúmọ́ ẹni tí gbogbo èèyàn bá mọ̀ náà ń pè ní Ìgbà Ojúmọ́ mo dẹ̀ dúpẹ́ pé mo rí àánú gbà láti wà lára àwọn tí ìgbà ojú ènìyàn mọ̀. àwọn ìtàn mi ò jẹ́ ohun tó jìnnà púpọ̀ fún àwọn ènìyàn láti mọ̀. èmi ni Esther Ìgbẹ́kẹ̀lé Olúwabùnmilọ́lá a bí mi ní ìlú Èkó ṣùgbọ́n àwọn òbí mi wá láti ìlú Ifọ̀n ní Ondo State so èmi ni ọmọ Àfikòkòyọmúṣu ọmọ wọn nífọ̀n mímà ní Ondo State ṣùgbọ́n ìyá mi Àwórì ni ìyá mi a bí mi sí Àjẹgúnlẹ̀ Òrìlé precisely mo lọ sí Central Primary School ní Orílẹ̀ Gọ̀mú mo dẹ̀ tẹ̀síwájú lọ sí Lagos African Church Grammar School Ìfàkọ̀jàyè so from there mo kọ́ ṣe àwọn tertiary course kankan láti bẹ̀ lọ́wọ́ mo di professional artist. Iṣẹ́ orin kíkọ òun la mọ̀ yín mọ́. Ṣé àwọn òbí yín ṣé wọ́n ń kọrin ni? Àbí ìdílé orin náà ti bí yín? Wọ́n kọ. Àjẹbí àti ẹ̀bùn ni orin jẹ́ fún mi. Mo lè sọ pé àwọn òbí mi, bàbá mi, ọ̀gá akọrin ni wọ́n fún ọ̀pọ̀lọpọ̀ ọdún nínú ìjọ CAC. Àti kékeré yẹn wọ́n ti mú mi sí ẹgbẹ́ akọrin. Mo ti wà ní ìjọ CAC tó bá tó ọdún 10 sí 12 ó lè join senior choir ṣùgbọ́n nǹkan tọ́lọ́run fi sáyé mi ti pọ̀ ju nǹkan yẹn lọ látọdún 5 náà ti ń gbé mi kọ́ńkọ́ lọ́rùn lọ sí ìpàdé àwọn akọrin àgbà tí mo ti ń tèkì sólò ẹgbẹ́ mi o ẹ wá sí àìrọ so ẹ̀bùn yẹn tán rí inú ayé mi wọ́n tètè tì mí sí senior choir but mo bẹ̀rẹ̀ látọ̀rí junior choir bí i 5-6 years bí 7 mo ti di senior choir. Ọdún wo wá ni ẹ bẹ̀rẹ̀ sí ní mú iṣẹ́ yìí ní òkúnkúndùn tẹ́ wò pé iṣẹ́ yìí mo fẹ́ bẹ̀rẹ̀ sí ní máa fi jẹun. Tí bá ní kí n wò ó torí pé ọmọ òkín akínbímọ lọ́jọ́ kan kó dẹ̀rìn lọ́jọ́ kan náà kí n tó dárúkọ ìgbà tí mo ti ń bọ̀ tó bá ṣì mọ́ ọjọ́ orí mi wá pé àwọn kan máa náà ṣe 25 years on stage òun gan fúnra ẹ̀dẹ̀ jẹ́ 30 years ọdún mélòó ló wá bẹ̀rẹ̀ sí ní kọ orin but tí n bá sọ ti tèmi ẹ máa rí pé ó tálì mọ́ ọjọ́ orí mi àwọn tó máa ọjọ́ orí mi wà nílé báyìí wọ́n wò mí báyìí torí ọ̀pọ̀lọpọ̀ ibi ni mo ti kọ orin kó tó di pé mo bẹ̀rẹ̀ as a professional artist mo bẹ̀rẹ̀ professionally 1996 till date but mo ti ṣe ọmọlẹ́yìn elégbè fún àwọn olórin púpọ̀. Irú àwọn olórin wẹ́ dárúkọ díẹ̀ fún wa. Ẹni àkọ́kọ́ tó mú mi kúrò lọ́dọ̀ àwọn òbí mi tí ó fi sọ pé òun rí ẹ̀bùn yẹn lára mi ó dẹ̀ ní òun máa rán mi lọ sí school gbogbo tí bá fẹ́ lọ láyé àwọn ní Pastor J. Bankole wọ́n ní church Crusaders Apostolic Church so láti bẹ̀rẹ̀ lọ mo ti ń tẹ̀lé wọn lọ kọrin káàkiri wọ́n wá ní báàní tiwọn Ìlú Ayọ̀ gospel singer ibẹ̀ ni bàbá yẹn wá ti rí mi tí wọ́n pè ní Pastor J. Adélakùn mo wá kọrin fún bàbá yẹn wá for 5 years lẹ́yìn bàbá yẹn wá mo wá kúrò ńbẹ̀ mo lọ sọ́dọ̀ Ìmọ́lẹ̀ Ayọ̀ mo kọrin for 4 years ìyẹn ni Evangelist Akin Adébáyọ̀ àwọn ni olùdarí Ìmọ́lẹ̀ Ayọ̀ organization music organization mo wá kúrò ńbẹ̀ ìṣe pé mo fìdí àkúrò ńbẹ̀ mo fẹ́ láti ní ìmọ̀ torí bàbá yẹn wá tó bá kọ storyline máa wò pé èèyàn kan Ọlọ́run tún fún ní ẹ̀bùn láti fi sọ ìtàn di orin báyìí àwọn tó bá follow àmọ̀nà dáadáa wọ́n pé ẹni tó bá ní irú ẹ̀bùn bẹ́ẹ̀ yẹn ìgbà tí mo tún rí Ìmọ́lẹ̀ Ayọ̀ mo rí pé tempo music wọn the way he plays his own music I want to learn about singing a fast tempo of music so ìgbà tí mo wá kúrò ńbẹ̀ mo wá migrate sọ́dọ̀ Evangelist Kingsley Ogunde ẹni kí ni mo tún lọ ṣe ńbẹ̀ wọ́n lè jójú wọ́n pé ẹni yìí ní stage craft so mo kí ni nǹkan tó wà náà ayé ẹ̀ táwọn èèyàn fi sọ pé Kingsley so mo wá lọ sẹ́yìn wọn stage craft yẹn mo wá kó gbogbo ẹ̀
mo wá kó mọ́ra nísìnyí táwọn yẹn bá rí mi tí mo bá kọrin wọn ni ọmọ yẹn kò bá dorí kodò kó kẹ́yẹ̀ sókè àjẹbí ni ó tún kọ́ ń bì kan ni so mo kọ́ṣẹ́ orin mo dẹ̀ mọ́. awo wo ni ká nípẹ̀ tí ẹ kọ́kọ́ ṣe àti pé ọdún wo lẹ gbé jáde. ẹ ṣe mo pè ní gospel 2000 ìyẹn ní 2017 years ago mo pè ní gospel 2000 tí bá ní pé kí n sọ kò ní master mọ́ o nítorí pé ìgbà tí ìjì à ń kó káàkiri àṣẹ gbogbo ẹ̀ tó ṣe ó ti mi tiẹ̀ lè omi ti gbé lọ omi ìbò ṣùgbọ́n mo ṣe lè kọ́nú rẹ̀ ó ní èmi lè ṣàkọ ìgbàlà bàbá mi jù wọ́n lọ mo lè ṣàkọ ṣé wọ́n lè ṣàkọ ìgbàlà bàbá mi jù wọ́n lọ mo lè ṣàkọ ìyẹn ní 2000 bó àwo tí lẹ́yìn ìgbà yẹn tí mo rí pé mi ò rí master ẹ̀ mo tún sáré ṣe another one tí mo lè pè ní first album gbogbo yẹn ní breakthrough jẹ́ kémi yóò lálùyọ o jẹ́ kémi yóò là bàbá mi mọ̀ jẹ́ kí n lálùyọ that is breakthrough ìyẹn ni mo ṣe ní 2001. ó ti wá tó àwo mélòó títí láti ìgbà yẹn títí dìsín tẹ́ ẹ ti ṣe. ń di bí ọmọ tó pọ̀ gan-an tàwa ní ká ṣe ó ti tó 14. 14 tẹ́ ẹ ti bí kí ni àwọn ìmísí tí ẹ máa ń rí kẹ́ tó gbé àwo jáde àbí ká ní pé àwọn kan akọ ní Aunty Esther mo ro báyìí ẹ̀kọ́ báyìí ṣé irú bẹ́ẹ̀ ni. rárá o most orin tí àwọn olórin máa ń kọ mi lè sọ any other person but èmi ẹni tó bá ń follow music mi dáadáa rí pé bí ìgbésí ayé mi ṣe ń lọ ni mo ṣe máa fi ń kọrin ṣe rí situation tí yàn bá wà ń gbà mí ló máa sọ the kind of music mo ṣe orin kan nígbà kan GSM gbà yẹn máa mọ̀ pé lóòótọ́ mi ìlówó lọ́wọ́ kò mí ní àìlówó lọ́wọ́ ò ní kí n máa yín bàbá gbà tí mo ní Jésù ohun gbogbo mo ní láàyè máa yìn mo fi yẹn kàn sóò lára mi pé situation yìí kò lè permanent as far as pé mo ní Jésù yìí o everything máa wà okay because mo mọ̀ pé situation gbà yẹn kò jọra wọn ṣùgbọ́n tí bá ní kí n wò ipe ṣé nítorí pé kò sówó lọ́wọ́ mi ni mi ṣe ní sin lọ́run mo tètè á fi yẹn brush ara mi pé àìlówó lọ́wọ́ ò ní kí n máa ṣe ti understand so mo dẹ̀ mọ̀ pé bó dẹ̀ ṣe rí fèmí yẹn ó máa minister sí ẹlòmíì náà nínú ilé so lẹ́yìn ìgbà yẹn mo ti ṣe Holy Ghost knockout yẹn ni pé gbogbo nǹkan tó wà ní ayé mi tí mi tó jẹ́ jàgàjàgà Holy Ghost gbàjáde so lẹ́yìn yẹn wọ́n á ṣe divine upliftment wọn pé mo fẹ́ kí n ga jù ayé lọ gbéṣù tilẹ̀ gbógun tì mí mo gbàdúrà bí mo ti ń lọ gbólúwàjọ gbé mi sókè olúwàjọ gbé mi sókè àmì lọ sí ìyẹn ní divine upliftment èmi kọ́ orin yẹn hymn ni but mo like wordings tó wà nbẹ ibẹ̀ mo ti wá kọ èmi á ṣe rere nínú ọdún yìí bọ̀tá mi fẹ́ bọ̀tá mi kọ̀ ẹ̀yin kọ́. èmi gan dandan ni èmi gan ṣoríire. bí báwọn kìnìún yẹn ṣe ń lọ mo dẹ̀ rí pé ọwọ́ Ọlọ́run ó ń bá àwọn orin yẹn jáde ibi tí mo ti lè sọ pé orin tó wá jẹ́ kí gbogbo ẹ̀ kọ́lọ́run gba ògo pátápátá ni Olúwa ló ní glory. Olúwa ló lò ó. ó kúkú wá mú gbogbo ògo yẹn ó kúkú wá gbà pé ìwọ ọmọ yìí sẹ́ẹ̀ tó tẹ̀ dá ògo padà fún mi yẹn màá wá ṣe é lógo. ní Olúwa ló ní glory mo ti kọ storyline nípa ẹni tí kò rọ́mọ bí tó wá padà wá rámọ bí àpáàtà ayérayé ni o àpáàtà mo tún kọ àwọn àlùjọ tó ṣe kíní gan láti bẹ̀rẹ̀ àwọn náà ti discover pé yes she's good. àlùjọ tẹ́ ẹ dárúkọ yẹn ló máa jẹ́ kí n béèrè ìbéèrè tó kàn yín a mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí a mọ̀ gẹ́gẹ́ bí olórin ẹ̀mí wọ́n á kọrin ó dùn gbọ́ sétí ó nítumọ̀ kí ló dé tẹ̀yìn wá tún wò pé jẹ́ ń yà báyìí jẹ́ tún gbà bíi jẹ́ ń tún mú àlùjọ mọ́ ṣé títayé àti tẹ̀mí lẹ kó pọ̀ ní àbí báwo. ṣé tábánikà wò pé orin wo ni tayé orin wo ni tọ̀run àyìntọ́lọ́run bá mínísítà sí ló máa mọ̀ pé tí mò ń ṣe ló right orin kan sọ nínú orin ìjọ wa nígbà yẹn ni pé tí ìdálẹ́bi kò bá sí lọ́kàn wa ìsinmi ológo la ó ní if you know pé nǹkan tó ń ṣe yìí you are on the right path tí conscience ò dẹ̀ sọ fún ẹ pé ohun tí mò ń ṣe yìí tí ẹ̀mí Ọlọ́run tó dẹ̀ ń gbénu ayé ẹ̀ dẹ̀ sọ fún ẹ pé ohun tó ń ṣe yìí that's the right thing mi rò pé people can condemn it initially but later wọ́n á mọ̀ pé nǹkan tẹ́ni yìí ń ṣe yìí tọ́lọ́run torí mo máa sọ kíní kan pé kò wo bí mo ti rìn ẹ mọ̀ wo bí mo ti ṣe kò dẹ̀ wo bí mo ṣe ń sọ̀rọ̀ ó kàn ṣáà ń tọ́jú mi lójoojúmọ́ tí bá wá wò pé nítorí pé wọ́n sọ pé àlùjọ pọ̀ jù mo wá kúrò ńbẹ̀ ó ní ẹ wá sí iwájú rẹ̀ tí ẹ̀yin ti ọpẹ́ ó ní ká lu àlùjọ tí ẹ̀yin ti lù pẹ̀lú ijó Psalm 150 ó ní gbogbo ohun tá a bá mọ̀
ta lè fi yin òun ní ká fi yin so ta ló wá lè divine pé irú orin báyìí lọ́lọ́run fẹ́ tó bá ti mọ̀ pé orin yẹn gbé Ọlọ́run ga mi rò pé ẹnìkan lè condemn ẹ. Àǹtí Esther ní ìgbà tí ti wá bẹ̀rẹ̀ orin kíkọ yìí yes ma. ṣé ìgbà kan ti wà rí tí àwọn ìpèníjà tí ó ṣe bí ẹni fẹ́ ṣẹlẹ̀ tẹ́ fi wò pé ṣé mi wà níwà nǹkan mi ṣe báyìí àbí gbogbo ẹ̀ náà ṣà ń dán ṣá ni láti lẹ̀. A kì í mọ̀rin kórí má jìn ẹ̀yin àgbà náà ni ẹ sọ bẹ́ẹ̀ tó ṣe bí òwe fún àwọn tó ń wò wá nílé náà torí kò sí ìgbéyàwó kan tíyàn lè wà tó máa sọ pé mo ṣe bẹ̀rẹ̀ láàárọ̀ náà ló dẹ̀ ṣe smooth lọ títí dọjọ́ alẹ́ kò sí business kan téèyàn ṣe so láìpẹ́ Jésù Olúwa wa gan orí ìyá ò ní aago yìí bàbá yẹ kó rí kọjá Ọlọ́run ní ó ti wà tó mo gbà fọlọ́run jàre ìfẹ́ rẹ òun ni kò ṣe if you are doing something pé ò ní rí ìdojúkọ irọ́ ni wàá rí ìdojúkọ ó wá kù bí o ṣe ní ìfaradà sí tó bá di lọ́jọ́ ọjọ́ kan tí wọ́n bá celebrate ẹ̀ ń sìn somebody will say ẹni yìí ti gbìyànjú tó dẹ̀ máa celebrate bẹ́ẹ̀ ni. Gbajúmọ̀ lẹ́tọ̀ ètò ní Gbajúmọ̀. Àǹtí Esther. Yes ma. Àwọn olólùfẹ́ yín wọ́n fẹ́ kí yín àwọn tó fẹ́ kí yín wà àwọn tí wọ́n dẹ̀ ní ìbéèrè fún yín àwọn náà wà. Kò sí wàhálà. Ẹ ṣé abala yẹn la pè ní ojú abẹ. Kò sí wàhálà. Ṣó ti yá ká sojú abẹ ńkọ́? Ó yá ma. Ó ti yá. Orúkọ mi ni arábìnrin Ẹniọlá Abọ́lárin láti ìlú Ilé-Ifẹ̀ ní Ọ̀ṣun State ní Mayfair. Ìbéèrè mi sí Esther Ìgbẹ́kẹ̀lé ni wípé torí orin tó máa ń kọ ó ní ìmísí nínú bó ṣe ní ìmísí nínú lójú ayé bẹ́ẹ̀ ni wọ́n ní ẹ̀mí ìmísí nínú tó dẹ̀ máa ń hùwà dáadáa lójú ayé. Ìbéèrè mi ò jù bẹ́ẹ̀ yẹn lọ. Ẹ ṣé mo dúpẹ́ wọ́n ní pé nípa ìwà wọn la ó fi mọ̀ wọ́n àwọn kan wà nínú tájọ ń kọrin yìí wọn kì í lo gold wọn kì í múra bí èmi ṣe múra yìí ṣùgbọ́n tó yẹ pé tẹ bá bá wọn jókòó ní ìṣẹ́jú kan ẹ mọ̀ pé Sátánì ẹni ọ̀kan gan ó fẹ́ bẹ́tà jù wọ́n lọ ṣùgbọ́n èmi mọ̀ mo dẹ̀ mọ̀ Ọlọ́run tí mò ń sìn torí pé ẹni tó ń gbénú mi ó ju ẹni tó ń gbénú ayé lọ kí n tó lè rí ìmísí orin tí mò ń kọ yẹn náà o gbọ́dọ̀ ní ìfaradà àti ìfi sí ọkàn àti ìbá ẹ̀mí mímọ́ rìn ṣe understand tí ẹ bá wo ẹlòmíì aesthetically nípa ìwò ẹ lè ní eléyìí ó ti backslide ó ti ṣe kinní kan ó ti ṣe kinní kan èmi gbà láti wà bí mo ṣe wà láti múra láti ṣe torí mo mọ̀ pé Ọlọ́run ló fún mi ní oore-ọ̀fẹ́ ní ìgbà kan rí mo ti jẹ ọ̀pọ̀lọpọ̀ ìyà tó jẹ́ pé aṣọ 3 ni mo lò fún odidi ọdún kan. Ṣé lóòótọ́? Aṣọ 3 péré ni mo ní fún odidi ọdún kan nísìn tí Ọlọ́run sọ pé òun fi ọwọ́ àánú bá mi rìnrìn àjò so mo ò ní múra kọjá bó ṣe yẹ ṣùgbọ́n kán má fi pé bóyá bó ṣe wà I just believe I have the Holy Spirit in me ẹ̀mí mọ́ ń gbénú mi èmi náà dẹ̀ ń gbénú ẹ̀mí mọ́. Ẹ jẹ́ àpadà sójú àbí. Orúkọ mi ni Tósìn Adésínà láti Agége olórin tí mo láìkì jù ní Esther Ìgbẹ́kẹ̀lé ìdí tí mo ṣe láìkì orin ẹ̀ ni pé orin ẹ̀ máa ń move mi ó dẹ̀ máa ń touch live mi àti àwọn èèyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mo dẹ̀ tún láìkì outfit ẹ̀ bó ṣe máa ń dress torí pé ó normal ó dẹ̀ wà in different ways so mo dẹ̀ tún gbàdúrà fún pé bó ṣe ń ṣe yẹn k'Ọlọ́run túbọ̀ máa gbé lékè sí kó tún wà more than that bó ṣe ń ṣe yẹn Ọlọ́run á máa wà pẹ̀lú adẹ̀ tó máa ràn án lọ́wọ́. Ẹ ṣé ìyá mi orí mi wú. Ṣé ẹ̀yin olórin ẹ̀mí ṣé ẹ ní ẹgbẹ́ ṣé ẹ wà ní abẹ́ àsíá kankan? Ẹgbẹ́ wà ìyẹn ni Gospel Musician Association of Nigeria àdẹ̀tún ní àwọn other ones tí wọ́n dá sílẹ̀ ìtẹ́mi wà lèmi sọ yẹn. Ta ni olórí yín? Àwọn màmá wa Fúnmi Arágbáyé. Àwọn ni olórí. Ìwà ṣeun àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ọ̀rọ̀ lẹ ti ń gbọ́ látẹ̀kan ní àti ẹnu olólùfẹ́ yín òǹkọrin ẹ̀mí ni àǹtí Esther Ìgbẹ́kẹ̀lé ṣé wáyé ní àwọn ìbéèrè míì tẹ́ fẹ́ bi wọ́n nọ́mbà kan àti àdírẹ́sì ó ń hàn lọ́wọ́lọ́wọ́ báyìí yẹn ní ojú amóhùnmáwòrán yín ó ní kẹ́ máa fi àwọn ìbéèrè yìí kẹ́ máa fi ránṣẹ́ sí àǹtí Esther mo ní ìdánilójú pé tá a bá tún pè yín ẹ̀ tún jẹ wá. Màá wá gbogbo gbà. Ẹ ṣé Gbajúmọ̀ lẹ́tọ̀ ètò ní Gbajúmọ̀. Orúkọ mi ni Adédiwúrà Black Gold Gbajúmọ̀ lẹ́tọ̀ ètò ní Gbajúmọ̀ ẹ má gbé kúrò ńbẹ̀ ẹ má bá wa wò ó. Abala wo lẹ rò pé ó kù gan-an àǹtí Esther?
abala méjì ni ṣùgbọ́n abala kan ni mo rò pé bóyá ó yá ìwò. ijó yẹn ni. èmi mo mọ̀ yín dáadáa ijó kíni kó tó kan abala ajó à ń láti lọ sí abala tá a fi ń dára wa lẹ́kọ̀ọ́ nípa àṣà ìṣe àti èdè Yorùbá. ìyẹn wọn lágbára Ọlọ́run ṣàánú mi. àmín ṣàánú mi. àmín ẹ̀yin náà mọ̀ pé kò sí nǹkan tó ṣòro fọmọ Ọlọ́run Bẹ́ẹ̀ni. àbí bẹ́ẹ̀ kọ́ nǹkan tẹ́ ẹ bá dẹ̀ fọwọ́ ara yín mú òun ni máa kà fún yín. ṣé ti Bible ló wà bẹ́ẹ̀? èyí tẹ́ bá mú ni oríṣiríṣi ló wà ńbẹ̀ oríṣiríṣi ló wà ńbẹ̀ ẹ wo ṣùkú tó wà níwájú wa yìí ìbéèrè 10 ló wà nínú ẹ̀ mélòó lẹ rò pé ó wù yín láti mú. ṣé tó bá ti gbà á máa gbẹ̀bùn lé lórí. ẹ̀bùn kàbìtì báyìí. ẹ jẹ́ ń dáhùn 10. 10 lẹ máa mú nítorí àkókò àní gbà kẹdáhùn 10 mẹ́ta péré ni a fẹ́ kẹ́ ẹ mú. abala yìí òun là ń pè ní abala ṣó láyà. Aunty Esther ẹ mú béèrè 3. mo ń lọ́nú agbára rẹ lọ́run. àmín. yéé òun rèé o. òun rèé ení. yéé òun rèé o. ó di 2. yéé. ó wá di 3 ẹ ṣé. ṣó ti yá. ó yá. ìbéèrè 5 tó jẹ́ àkọ́kọ́. Ta ni ẹni àkọ́kọ́ tí ó kọ́kọ́ yí Bíbélì padà láti èdè Gẹ̀ẹ́sì sí Yorùbá? last born mi gan mọ̀. ó mọ̀ ó yá ta ni ẹni àkọ́kọ́. bẹ́ẹ̀ni. ìlú tó ti wá ní mi ò mọ̀ ṣùgbọ́n mo mọ̀ pé Àjàyí Crowther. ẹ gbà Bishop Àjàyí Crowther. ó ga. ẹ dẹ̀ sọ lẹ́ẹ̀kan pé ṣé ti Bíbélì ni. mo ti pọ̀ jù wọ́n lọ. ẹ̀mí mímọ́ pọ̀. ìbéèrè 7 tó jẹ́ ìkejì. ìdí àrò kan ṣoṣo ni mo ti wá kí ló túmọ̀ sí? ìyẹn ni pé kò ní ọbàkan. ó túmọ̀ sí pé kò ní orogún kò ní ọbàkan. ẹ ṣé Aunty Esther Yorùbá yín mà ṣe bí ẹni fẹ́ jí náà. mo bá pẹ́ mo ti mọ̀ pé mò ń bọ̀ báyìí mo wá lọ gbé ìwé Aláwìyé gbogbo àwọn ìwé Yorùbá mo wá bẹ̀ sí káwọn pé Olúwa ṣàánú mi o. ìbéèrè àkọ́kọ́ tó wá jẹ́ ìkẹta. Ọba ìlú wo ni orúkọ oyè wọn sì ń jẹ́ Ọlọ́fin di òní àárọ̀ yìí lẹ́yìn Ọlọ́fin àkọ́kọ́? ó yẹ kí n má mọ̀ ẹ́ náà because Àwórì nìyá mi Ṣẹ̀rí Ọlọ́fin. ọba Ìṣẹ̀rí ni. ọba Ìṣẹ̀rí kọ́. Ọlọ́fin. orúkọ oyè wọn ni o. Ọlọ́fin. ọba dẹ̀ ni. bẹ́ẹ̀ ni orúkọ oyè ni. kò dẹ̀ ń ṣe bus stop Ìṣẹ̀rí Ọlọ́fin. Ìṣẹ̀rí kọ́ kì í ṣe yẹn. ẹ mọ̀ tí wọ́n bá ní Àtaọ́jà ti Òṣogbo. Ọlọ́fin. Aláàfin ti Ọ̀yọ́. Olúbàdàn ti Ìbàdàn. kò dẹ̀ ń ṣe Ọlọ́fin Ọ̀fọ̀fin. wáyé tó fi jẹ́ nọ́mbà 1 yẹn ló wá fẹ́ fún mi ní kinní Ọlọ́fin wáyé kò yẹ kó Ọlọ́fin ṣe bẹ́ẹ̀ yẹn Ọlọ́fin mọ́mísí mi ò dẹ̀ sọ̀rọ̀ débẹ̀ yẹn wọ́n sọ pé. mo dẹ̀ mọ̀ pé mo mọ̀ pé tá a bá wò lọ sáà ẹ ti lọ kọrin bẹ̀rẹ̀. Ọlọ́fin mo mọ̀ pé àwọn Àwórì ló máa ń sábà kí ni. Adó-Odò ni Adó-Odò. àwọn Àwórì ni. ní kí ni. Àwórì ni Adó-Odò. Adó-Odò Ọlọ́fin. Aunty Esther kò jọra wọn kò jọra wọn orúkọ oyè wọn ní títí dìsìn. Ọlọ́fin of Adó-Odò. Adó-Odò bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. mo tún ti. Gbajúmọ̀ lẹ́tọ̀ ètò ní Gbajúmọ̀. Aunty Esther ṣé ẹ ti kó ijó yín wá. èmi kò tiẹ̀ kí n travel lọ anywhere àjọ máa ń rìn kiri. ẹjọ́ máa ń rìn kiri ni. ẹjọ́ máa ń rìn kiri. ẹ bẹ ṣe dá mi lóhùn yóò dàbí ẹni pé ìgbéraga wà wọ Aunty Esther. no over confidence tiẹ̀ tó wà mí. ẹni tẹ́ tó wà níwájú yín náà èmi náà ṣàgbìyànjú díẹ̀. àwọn ìjẹ́ bá pẹ́ mọ story tèmi ni bàbá tèmi náà pè ní Òkòtò ṣùgbọ́n tó tún wá bí mi ó tún wá bí most Òkòtò so I don't know mi mọ̀ bẹ́ẹ̀ fẹ́ ṣẹ́gun yẹn. ó dáa ẹ máa ní láti ẹ̀yin lẹ́yìn lẹ́yìn láti gbàdúrà torí àárín yẹn pé. ó dáa fún mi ìṣẹ́jú kan jẹ́ ń gbàdúrà. Ọlọ́run ti gbàdúrà yìí. ṣàdúrà mi ti gbà Olúwa ṣeun
abala gbajúmọ̀ ń jó òun ló kàn báyìí ẹni ayọ̀ ọkàn mi òun lẹ jẹ́ ẹ jẹ́ kémi àti yín kájọ fẹsẹ̀ rajó ẹ bá gbóhùn sókè ẹ jẹ́ àjò. kí ló dé tí ijó rọ̀ yìí lọ́rùn báyìí? Mo bá ń lé ní Ọlọ́run dẹ̀ fún mi lẹ́bùn ẹ̀. Olúwa ṣeun ọ̀rọ̀ bí ayọ̀ bí ìdùnnú kò ní tán lé gbogbo wa. Àǹtí Esther, kí ni ká máa retí ní àti ọ̀dọ̀ yín láìpẹ́ láì jìnnà? Àwọn nǹkan dáadáa agbára Ọlọ́run torí pé mi kì í procrastinate, mi kì í sọ pé bye. Láti ọ̀dọ̀ olóòtú àgbà ìyẹn ètò gbajúmọ̀ wọ́n ní pé ká fún yín ní ẹ̀bùn yìí nínú ẹ̀ pọ́s àmúlọ́wọ́ láti iléeṣẹ́ Mikwa Enterprises. Ṣé mo lè yọ síta? Ẹ̀rù kúnnú ẹ̀ ẹ bá ní kẹ̀bẹ̀ sí yọ lẹ́yọ kọ̀ọ̀kan ilẹ̀ aṣú wọ́n ní pé ká fún yín. Èmi nìkan tán. Ẹ̀bùn wá láti ọ̀dọ̀ Dúpẹ́ Cosmetics and Spa tí a mọ̀ sí Alájà Shine àwọn náà ní ká fún yín. MTN pàápàá wọ́n ní ìkan nínú àwọn olólùfẹ́ wọn òun ni ẹ jẹ́ wípé ká fún yín lẹ́bùn ìtẹ̀ bá ti wá. Ẹ ṣé o gbogbo ẹ̀yin tí Ọlọ́run lò láti ṣe nǹkan tó tóbi tó báyìí gbogbo yín pátá iléeṣẹ́ yín kò ní bàjẹ́ o kò dẹ̀ ní jóná. Ètò gbajúmọ̀ náà pé mò ń sọ mo ní sista Doyin wọ́n kàn hot sí lójoojúmọ́ ni ẹwà yín náà kò ní bàjẹ́ àwa náà rí yín à ń dunnú ní dàrí sọkún lágbára Ọlọ́run ilé gbogbo àwọn wọn ará iléeṣẹ́ pátápátá a máa gbèrú. Àmín lágbára lọ́wọ́ Ọlọ́run. A kí gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti dúró tì wá láti àárọ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ń fi ìwé ránṣẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ń fi ìmọ̀ràn tẹ́ ẹ fi ránṣẹ́ ní Nàìjíríà àti lókè òkun ẹ ṣé àdúpẹ́ o. Ṣé wáyé ìkó nǹkan míì tẹ́ rò pé bóyá ká yọ kúrò ni bóyá ká tún fi sí ni ẹ wo ìkankan náà ni wá ìdùnnú tiyín ìṣẹ́ ni fún àwa. Ẹ̀yin ṣáà máa kọ àwọn ìwé kẹ́ máa kọ ránṣẹ́ pẹ̀lú àṣẹ lọ́wọ́ Ọlọ́run àní jọra wa lójú. Adédoyin Kúkọ̀yí ọmọ yín olólùfẹ́ yín ló ń fi àsìkò yìí dágbére pé láyọ̀.